káàbọ̀, ẹ ṣe púpọ̀. Ẹ bá wa dárúkọ yín fún àwọn olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí. Then a ó wá kí a gba fóònù nọ́mbà nítorí àwọn kan lè rí wọ́n lè ní interest sí bóyá wọ́n tiẹ̀ fẹ́ pè yín fún nǹkan kan, so ẹ lè lo àǹfààní yẹn láti pe fóònù nọ́mbà yín fún àwọn èèyàn wọn àbí wọ́n fẹ́ kí yín, àwọn kan ti lè mọ̀ yín tí wọ́n tiẹ̀ sí ní Nàìjíríà mọ̀ pé bàbá yìí rèé Òkúnnù rèé ẹ jẹ́ ká kí so ẹ pe aago yín fún àwọn olólùfẹ́ wa gbogbo tó lè máa wò yín. 081 05 83 21 98 98. Okay. Ẹ ṣe púpọ̀ lẹ́ẹ̀kan sí àdúpẹ́ o. Mo lérò wípé ní ọjọ́ mi tí a bá tún tọ̀ yín wá